alárẹ̀ o ọmọ alárẹ̀ ẹ̀sùn mọ́bẹ́ kí wọ́n gbọ́ ìròyìn Ìjẹ̀bú Tùǹgbà FM 100.9 mú wa rún ẹnu lé ẹ̀wẹ̀ só ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀ só ọmọ alárẹ̀ o ẹyẹ òrìṣà èyí fẹsẹ̀ kọ́. wà mánijàre ẹyẹ òrìṣà kọ́ o èyí fẹsẹ̀ kọ́ ṣé ìwọ òrìṣà o ẹ̀wẹ̀ só wọn kúrò lẹ́wọ̀ ìròyìn Ìjẹ̀bú ní ṣókí kan náà wà léṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM níta ló níbẹ̀ o Adélékè Kẹ́hìndé kọ́ òun náà rí oníròyìn wọn o. àjọ ìmìlú ìdánwò orí kí ó kárí ìdánwò òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ fọ ọjọ́ ti rí ọ̀wọ́n ti ṣe kéde rẹ̀ róde fọ ẹ̀túnṣe ìdánwò kan máa wáyé rí ọ̀wọ́n ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama ìjẹ́fọ́ ìpele àkọ́kọ́ ìjẹ́fọ́ wọn sọ fọ wákọ́ ònẹ́kọ́ ló ń ṣì wà o fọ èsì ẹ̀yìn dẹ́yìn kúnkún fọ èdèbọ̀ èèmàdèbọ̀ ọjọ́ náà kọ́ láti yẹ̀ o lásìkò jókòó ṣe ẹ̀túnṣe ìdánwò náà rí ọ̀wọ́n ọmọ akẹ́kọ̀ọ́ ìjẹ́fọ́ ọ̀rọ̀ náà kàn ẹni iṣẹ́ adarí àjọ ìrọ̀rọ̀ ìdánwò ṣíṣe nípínlẹ̀ Èkó ọgbẹ́ni Ṣùpọ̀ Gbadégẹṣin tó ń fi ọ̀rọ̀ náà léde rọ́ọ̀dédé ọ̀wọ́n ọ̀gá náà gá ilé ẹ̀kọ́ girama tó ń fi mọ́ tí aládàáni ìjẹ́fọ́ wọn forúkọ ilẹ̀ rí lọ́dọ̀ ìjọba fọ kí wọ́n nẹ́nà kàn fọ ẹ̀túnṣe ìdánwò náà kọ́ rí ọ̀wọ́n ìjẹ́fọ́ wọn ti kópa tẹ́lẹ̀ ìjẹ́fọ́ wọn sọ fọ ọ̀wọ́n ó máa wáyé níjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún rèé Gbadégẹṣin ó sọ fọ dédé ọ̀wọ́n ìjẹ́fọ́ wọn tí wọ́n fẹ́ kálẹ̀ ṣe ìdánwò náà kọ́ nínú iṣẹ́ èdè Gẹ̀ẹ́sì tó ń ti ìṣirò kọ́ ló ń mọ̀ dájú fọ ibùdó aṣùdánwò mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ òun náà wà ní ìpínlẹ̀ Èkó ní ìdánwò nẹ́kọ̀ọ́ ló máa ti wáyé o. wà nẹ́kọ̀ọ́ níjọba ìpínlẹ̀ Ondo sọ fọ wọn tí ń yọ̀ǹda èsì ìdánwò ọ̀wọ́n ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama ìpele àkọ́kọ́ tí ọ̀wọ́n ọmọ akẹ́kọ̀ọ́ náà kọ́ sí nọdúwé nípínlẹ̀ Ondo ọ̀nà sí akọ̀wé àgbà níléeṣẹ́ ìjọba ìmúlọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì tó ń ti mọ ẹ̀rọ ìṣí ẹ̀bílẹ̀kọ amúdà lọ́lá oníẹ̀kọ́ rẹ̀ fíọ̀ nídéédé náà tó ń bọ̀ ọ́lù náà rẹ̀ kọ́ ó sọ fọ ìdánwò náà ìjẹ́fọ́ wáyé nẹ́ẹ̀rin ìjọ kẹwàá rí ìjọ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún yìí ó sọ fọ èsì ìdánwò náà kọ́ ó ti jálẹ̀ yọ wọn máa kẹ́kọ̀ọ́ ìjẹ́fọ́ wọn kálẹ̀ ṣèdánwò náà lọ́dún yìí o arábìnrin ẹ̀ṣí ẹbílẹ̀kọ amúdàlọ́lá kọ́ ó sọ náà rẹ̀ tó ń filéde fọ ọ̀wọ́n ọmọ akẹ́kọ̀ọ́ náà kọ́ ní àǹfààní láti lọ rú ẹ̀rọ ayélujára ìyẹn www.odsgexam.com tó ti ṣiṣẹ́ ẹ̀múlò nọ́mbà dánimọ̀ wọn láti fi wo èsì ìdánwò wọn níbẹ̀ o wàá sọ fọ pàtàkì tó ń ti kókó ìdánwò náà kọ́ òun náà láti fi mú ọ̀wọ́n akẹ́kọ̀ọ́ náà kọ́ bọ́rúpélé ìkẹ́kọ̀ọ́ ìjẹ́fọ́ òkàn gùsí ní ilé ẹ̀kọ́ girama tiram nípínlẹ̀ Ondo bọ́n tí ìròyìn oníkòyìn ṣòkìkọ́ náà kọrí ọbẹ̀ ògè òṣòkì ìròyìn Ìjẹ̀bú léṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM èmi níta ló níbẹ̀ lórúkọ Ọláyẹmí Àkànní ìjẹ́fọ́ onẹ́kọ̀rẹ́ kòyìn náà lùkọ́ onẹ́kọ̀rẹ́ mi Adélékè Kẹ́hìndé kọ́pútà ẹ̀jẹ̀ ká túbọ̀ mẹ́sùn ìrọ̀wọ̀n aṣáájú ẹni o wọ́n lè túbọ̀ kẹ́ni fún ulẹ̀ ìlérí ẹ̀ẹ́mẹ́jú ṣe wọn ìlú ẹ̀kọ́ ẹ̀túbà o òlẹ̀ túṣẹ́ ló máa tún pẹ́mẹ́nu ogun kóró èsì coronavirus kó ẹ̀dẹ́ kó ti parúkọ́dà kó ti di variant delta orúkọ mi o ẹ máa mọ́ ní kọ́ nínú ẹni ká dẹ́ràn wọn ni òun kọ́ wọ́wọ́wọ́ kọ́ o ajájùnú eré o kábìtì. ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀ só ọmọ alárẹ̀ o ọmọ alárẹ̀ ẹ̀sùn mọ́bẹ́ kí wọ́n gbọ́ ìròyìn